now ẹ wá sọ pé àwọn ní Súfí nítorí wọ́n jókòó wọ́n ṣe la ilaha illallah wọ́n jókòó wọ́n ṣàzíkìrí wọ́n jókòó wọ́n péjọ Ànábì ò péjọ bẹ́ẹ̀ àwọn sàhábà ò péjọ bẹ́ẹ̀ irọ́ ni àwọn kan náà ni pé iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ṣe ìsìláàmù Ọlọ́run pè wá lọ díẹ̀ wípé ká ṣe àbí kò pè wá lọ bẹ̀ uzkurullaha dhikran kathira wasabbihuhu bukratan wa asila ayyuhal ladhina amanu dhkurullaha dhikran kathira wasabbihuhu bukratan wa asila usabbihu bukratan wa asila wọ́n fún ẹni wírí ìdí lázimi ìdájí àṣùbá wa asila àti nírọ̀lẹ́ lẹ́yìn magribi pé wà lázimi rẹ̀ rí wírídì subhi wa wírídì asil so azikiri ni kò sínú alkùránì ni tí wọ́n ń ṣe tán fi do ní bídíà àbí tẹ́sbíhù ní tí wọ́n ń ṣe ní wọ́n fi ṣe ní náà fi do ní òsínú alkùránì ní náà fi do ní bídíà ṣe jókòólẹ̀ tí wọ́n ń jókòólẹ̀ ṣe ní wọ́n òsínú alkùránì ní náà fi do ní bídíà alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ard Ànábì ò ṣe Ànábì ráwọn tó ń ṣe lásìkò yẹn àwọn hálíkọ̀ kan jókòó lẹ́gbẹ̀ẹ́ báyìí Ànábì kọjá lára wọn àwọn eléyìí àwọn méjì ni tán péjọ àwọn kan ń ṣàzíkìrí wọ́n ń dárúkọ Ọlọ́run àwọn kan ń ka wọ́n ń kẹ́kọ̀ọ́ wọ́n ń kéwú Ànábì wá ní àwọn eléyìí dáadáa ni wọ́n ṣe khair ire ni wọ́n ṣe àwọn tó ṣàzíkìrí dáadáa ni wọ́n ṣe àwọn tó ń kéwú yìí náà àwọn tí wọ́n kéwú yìí náà ire ni wọ́n dáadáa ni wọ́n ṣe dáadáa ni wọ́n ṣe àmọ́ ń jókòó sọ́dọ̀ àwọn tó ń kéwú yìí nítorí pé bu'istu mu'alliman agbémi dìde ní olùkọ́ni máa jókòó táwọn tó ń kẹ́kọ̀ọ́ yìí nítorí pé agbémi ànábì dìde lẹ́ni tí ó máa kọ́wọ́ èèyàn ni ṣe ó kọ̀ndẹ́mù wọn ní pé aburú ni wọ́n ń ṣe wọ́n á ní èyàn alkùránì nìyẹn tó wà sábit káwà lọ́nà hadith ẹnu hadith wọn hadith gbogbo wákà ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ó ló ká aládìsí arba'ina wà ní hadith arba'ina nawawiyya pé oni baynama nahnu julusun 'inda rasulillah idh tala'a 'alayna rajulun shadidu bayadi thiyab shadidu sawadi ash-sha'r la yura 'alayhi atharu as-safar wa la ya'rifuhu minna ahad حتى جلس إلى رسول الله صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فاخذيه فقال أخبرني عن الإسلام فأجابه الرسول الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله تقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا كيف يسأله ويصدقه ìtumọ̀ ààrẹ nìkan dájókòó tà nẹ́bì lábárẹ́ nìkan irun rẹ̀ orí rẹ̀ dúdú kíríkírí aṣọ rẹ̀ funfun pínpín kò sápẹẹrẹ pé arìnrìn àjò lélẹ́yìí àwa ará Mẹdínà ò sì mọ̀
bó ti ń bọ́ ojókòó tí Ànábì ó bá kọjú sí Ànábì ó bá kásẹ̀ ojókòó mọ̀rábà yìí ó fi orúnkún rẹ̀ kan orúnkún Ànábì ó wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé lé itan Ànábì ó wá bèèrè pé fún mi ní ro ń pa kí ló ń jẹ́ Islam. Ànábì wá fún lésì pé Islam o an tashhada an la ilaha illallah kó jẹ́rìí kó gbà kó dàdí ọkàn pé kò sí ọba kan àfọlọ́hun Ànábì òjíṣẹ́ ni kó sì máa kírun kó yọ zakat tó bá lówó kó gbààwẹ̀ Ramadana kó lọ sí hajji tó bá lágbára ẹ̀. Ló bá fà Ànábì lésì ló bá sọ fà Ànábì nígbàtà Ànábì débẹ̀ ló bá ní òótọ́ ló sọ. Àwa ta sàábé tàwà jókòó àwa bí pé èmọ̀ ìwọ ló dé ló ń béèrè ó ń béèrè nǹkan tó mọ̀ ló ń béèrè ó wá tún wá ń sọ yí pé òótọ́ lẹ́ni yẹn sọ. Àwa ń ṣe mọ̀ lára bẹ́ẹ̀ ló bá tún béèrè yí pé akhbirni anil iman. Ànábì ní al-iman an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa an tu'mina bil qadar khayrihi wa sharrihi. Qala sadaqta. Bàbá tún béèrè akhbirni anil ihsan. Qala al-ihsan an ta'buda Allaha ka'annaka tarahu wa in lam takun tarahu fa innahu yaraka. فقال صدقت فانطلق وعدي دي الله تن لنبي ني أتدرون من السائل شيمني تنبيري أني الله ورسوله أعلم الله أتوجيه لما أو ما أني فهذا جبريل فإنه جبريل أتاكم يعلمكم دينكم ó dé ó wá kọ́ yín ní ẹ̀sìn yín. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn mi ò tú pé fún mi ní ròókí ló ń jẹ́ ìmánì. Ànábì ní kó gbọ́ Ọlọ́hun gbọ́ kó gba àwọn òjíṣẹ́ gbọ́ kó gba màláíkà rẹ̀ gbọ́ àtàwọn tírà tó fi ránṣẹ́ àtọjọ́ ọgbẹ̀yìn kó sì gba kádàrá gbọ́ ire bẹ̀ àti aburú bẹ̀ pé gbogbo ẹ̀ Ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta akhbirni anil ihsan sọ fún mi ń rò kí ló ń jẹ́ ire kí ló ń jẹ́ dáadáa. قال الإحسان أن تعبد الله كأنك تراه ó ní kó sìn Ọlọ́hun gẹ́gẹ́ bí ẹni kó ń rí báyìí. فإن لم تكن تراه tó bá rí tó ma ní pé kò possible kó rí فإن gbà wípé ó ń rí ẹ. Tàkọ́kọ́ Islam òun làwọn ní fíkíù dé àfóhun fíkíù wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ṣára rẹ̀ ní mazhabi mẹ́rẹ̀ẹ̀rin fi jáde. Ṣànẹ́bì ló ní kẹ́ ṣe fíkíù àbá nẹ́bì ló sọ pé lẹ́yìn mi o ìmáàmù Hanafi ń bọ̀ ẹgbàgbọ́ ìmáàmù Málíkì ń bọ̀ ẹgbàgbọ́. ẹlẹ́ẹ̀kejì akhbirni anil iman sọ fún mi kí ló ń jẹ́ ìgbàgbọ́. Ìgbàgbọ́ yẹn làwọn oní àkídà ilmu tawhidi dé ni wọ́n ṣe ṣára ẹ̀ ní a fi mú asmaullahi sifatullahi gbogbo ẹ̀ ni wọ́n fi mú jáde ọ̀rọ̀ màláíkà ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ta la nẹ́bì kí ló yẹ fún wọn kí ni ò yẹ fún wọn ìròyìn wo ló yẹ fọ́lọ́run ìròyìn wo ni ò yẹ fọ́lọ́run. Wọ́n sì mú àyà wá nínú Al-Qur'ani láti fi sọpọ́tì ẹ̀ wọ́n mú àdísì wá láti fi sọpọ́tì ẹ̀ bí àwọn onífíkíwù ṣe mú àdísì wá àtáyà Kùránì láti fi sọpọ́tì nǹkan kọ̀ọ̀kan.
èyàn lọ bẹ́ẹ̀. So ilmul àkídà tẹ́wìn yẹn ṣe Ànábì ló sọ ẹ́kẹ́ ṣe ṣe Ànábì fi rán Abdullahi in tó fi lọ bí àkídà tí wọ́n gbé kan wá tó ní àkídà tánẹ́bí ò bá rẹ̀ bídíà kanu lọ́dọ̀ tí ẹ náà. Torí pé inú hadisi yìí, hadisi imani, ibẹ̀ lọ̀rọ̀ àkídà ti jáde. Inú hadisi imani ibẹ̀ ní ọ̀rọ̀ àkídà ti jáde. Àkídà tí ó wá pariwo káàkiri sánàbí ló rán sánàbí ló ní kò ṣe é. Àbánàbí ló pín àkídà sí tawhidul rububiyyah, tawhidul uluhiyyah, tawhidul sifati. Tí ó bá já sí pàdánàbí ló pín bẹ́ẹ̀ ọpọlọ orí tí yín lẹ fi pín àtòun àti bùntẹ́mí àtò ṣáájú ẹ̀ pọ̀pọ̀lọ wọn ni wọ́n fi pín àjẹ́ bídíà lẹ́dálẹ̀. Ṣé ká máa fẹ́ bídíà lójú lọ? Ká máa fẹ́ lójú lọ. Àwọn èèyàn tú lọ bẹ́ẹ̀ wọ́n ṣe wàhálà lọ. Òun làwọn ní tasawufu náà dé tí wọ́n tú mal ihsan an ta'budallaha ka'annaka tarahu, tí wọ́n bá pè ní tasawufu jọ náà òun ni maqamul ihsan. Tó bá sì ti yọ ihsanu kúrò, fìtínà dàrú dàpọ̀ tẹ́ máa rí òun ni. So àìsí tasawufu yíyọ maqamul ihsan kúrò, òun ló bí àwọn Boko Haram, òun ló bí Al-Qaeda, òun ló bí ISIS, òun ló bí torí wọ́n mọ́lọ́hun yẹn wọ́n wá débi tí wọ́n fẹ́ sìn. Torí pé al-ihsan tasawuf yẹn ilmun wa khulqun wa suluk, ìmọ̀ni àti báwo la ṣe fẹ́ hùwà, báwo ló ṣe sin lọ́hun látara àwà rẹ̀ láì rí tó sì máa sìn tó mọ̀ yí pé ó ń rí ẹni gbogbo ìgbésẹ̀ rẹ̀. Èyí tí tasawuf wà fún nìyẹn. So bí kálukú ti dé tí wọ́n mú ọ̀rọ̀ Ànábì yìí tí wọ́n tú, tí wọ́n jókòó tí wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ sí wẹ́wẹ́, bẹ́ẹ̀ ni kálukú ń dé ló mú tí ẹ̀ ló ń fọ́ sí wẹ́wẹ́. Ṣé yẹn ò sí kò nípìlẹ̀ nínú àdísì? Àbí? Kò nípìlẹ̀ nínú àdísì. So a lè rí pìlẹ̀ fún. Ṣé a rí pìlẹ̀ fún ní Al-Qur'ani? Níbo ló ṣe wá di bídíà? Níbo ló ti jọ ẹbọ? So àwọn nǹkan kọ̀ọ̀kan níbẹ̀ tí wọ́n táwọn wọ̀nyí tí wọ́n dúró, so tó bá yá sí pé ìjọ tí tasawufu wà gidi tí wọ́n ń ṣe tasawufu gbogbo bí tí wọ́n ti ń ṣe tasawufu tí àwọn ní kàtàkàtà yóò tí ìdé, ìwà wà, ẹ̀sìn wà, ìbẹ̀rù Ọlọ́run wà, zúúdù dà lára àwọn wọ̀nyí. Lọ́dọ̀ onítàsọ́fù lẹ́tì rí zúúdù, ìráyésá, ọ̀dọ̀ onítàsọ́fù ni. So Imam Ali sì júwe zúúdù fún wa, ó ní laysa zuhudu an la tamlika shay'an wa innama zuhud an la yamlikuka shay'un. Àwọn onítàsọ́fù yìí, àwọn àfáà bẹ̀rù Ọlọ́run ní zúúdù yìí, àwọn zuhadu aráyésá yìí, Ọlọ́run ó kó gbogbo nǹkan tí wọ́n á kọ̀yìn síbẹ̀. Ló ń jẹ́ èèyàn ráyé sá. Àmẹ́ni tí ó ìráyé tó lóhun sáfáyé,
ẹ jẹ́ kó rí iná nígbàtá àwọn kan tí wọ́n sọ pé tẹ́bá wo tẹlifíṣàn haramu ni tẹ́bá ṣe kíní haramu ni kò lówó ń jọ́nà láti ra tẹlifíṣàn ọ̀pọ̀ ní tẹ́bá wo tẹlifíṣàn nígbà náà kò lówó láti rà á nígbà náà nígbà tó wó wá dé tí wọ́n ra tẹlifíṣàn tí wọ́n gbé wá fún sílé tí wọ́n ṣe kíní ní kíní ìdá púpọ̀ ó wá owó tán tó rà tán ra tẹlifíṣàn tó ra plasma pẹ̀lú ẹ̀ ọwá ní kíní ìdá ṣọ́ra ayé sálẹ̀ nù tó ráyé sá nìyẹn ẹni tí ó ní nǹkan tó fẹ́ jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí ó ní ìrètí kan tí ó lágbìyèlé kan tó lóhun ń gbààwẹ̀ ẹ dákun nígbà tí ó ti gbààwẹ̀ oúnjẹ wo lórí jẹ ẹni tó ń gbààwẹ̀ lẹni tó ní gbogbo tó lè jẹ yẹn ńlẹ̀ tó wá kónú dúró ipé Ọlọ́run ló pa àwọn láṣẹ pé kó ń gbààwẹ̀ lọ́wọ́ kó dúró ó ń gbààwẹ̀ lóòtọ́ nígbàkan àwọn àfá àwọn wọ̀nyí ẹgbẹ̀rẹ̀ ti mẹ́nu bà àwọn àfá àwọn ó mẹ́nu bà àwọn àfá àwọn àfá àti wọ́n tí wọ́n mẹ́nu bà ń kọ́ gbogbo àwọn àfá wọ̀nyí àwọn onítàsọ́wùfù wọ̀nyí àwọn zohad wọ̀nyí àwọn ni wọ́n di ẹ̀sìn mú àwọn ni wọ́n fi ẹ̀sìn ni wọ́n fi lélẹ̀ náà fi lọ́lẹ̀ ni wọ́n sì dúró tì pẹ̀lú àdúà pẹ̀lú orúkọ Ọlọ́run pẹ̀lú orúkọ Ọlọ́run pẹ̀lú àdúà wọ́n wá di ẹni táyé ń bẹ̀rù àfáàmì kan sẹ́ndì kìíní kan sí mi láàárọ̀ yìí wọ́n á rí ọ̀rọ̀ ní wọ́n ní ìzá hababta Allaha yahabuka kullu shay إذا خفت الله يخافك كل شيء tó bá ń bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run dá pátá ni ó máa bẹ̀rù ẹ̀ tó bá ṣe ń páyà ẹ̀ gbogbo nǹkan tó dá ni ó máa páyà ẹ̀ so àwọn wọ̀nyí wọ́n ń bẹ̀rù Ọlọ́run wọ́n ṣe ń páyà ẹ̀ ní gbogbo tó bá rí wọn tó bá wò wọn báyìí kò ní lè wojú wọn kùá lẹ́dà Ọlọ́run ni wọ́n fi ròyìn Málíkì pé ya abal jawaba wala yuraji'u haibatan wasailina nawakidhul azqani يا بل جواب ولا يراجع هيبة وسائلين نواقض الأذقان Imam Málíkì kọ́kọ́ wọ bàtà nù Mẹ́dínà ẹsẹ̀ lásán ni ó fi rìn ipé ilẹ̀ tí Ànábì sùn kó ma wá gùn bàtà tẹ́ mọ́lẹ̀ lọ pẹ̀lú gbogbo mẹ́mẹ́ ìbẹ̀rù Ọlọ́run ló mú fún Ànábì lápẹ́lé gbogbo nǹkan wá ń bẹ̀rù ti ẹ̀nà wọ́n ni ya abal jawab tán bá bí Imam Málíkì ní bèèrè pé anakallahu a bèèrè báyìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá dákẹ́ ní pé ya abal jawaba ó kọ̀ láti fèsì wàlá yuraja'u àìbàtà àti tún bèèrè pé àfáàyí là ń bá rí la bèèrè lọ́wọ́ yìí ẹ gbọ́ ni ẹ̀rù ó sì máa bà wọ́n nílé bèèrè padà wasa'ilina nawaqizul azqani
gbogbo àwọn tó béèrè yẹn àgbọn wọn máa kan igbá àwọn báyìí nítàn doríkodò tí wọ́n nílè ṣe pákèwò ló wà fún gbogbo àwọn àfá àwọn zuhadi àwọn onítàsọ́wùfù wọ̀nyí l'Imam Junayd fi sọ pé tariquna hadha muqayyadun bil kitabi wa sunnah ojú ọ̀nà táàrin in tó sóró tó kóró al-Qur'ani àti sunna nabi so sunna ó wá ní tiẹ̀ tí ó wá sọ pé àwọn eléyìí ló ní bídíà àwọn eléyìí lẹ́lẹ́bọ bídà lam yaf'al ar-rasul ṣe gbogbo nǹkan l'Ànábì ṣe ni ìrun tẹ́ ń kí ní aramu tí wọ́n ń kí ogún rákà tí wọ́n ń ké odidi al-Qur'ani kalẹ̀ tí wọ́n tún máa dùn kí ní gbogbo tí wọ́n ń ṣe ni ṣe Ànábì nìkan kójọ ṣe àbá Ànábì ṣe ok wọ́n lè sọ pé Umaru ló pàṣẹ ṣe Umaru jẹ́ Ànábì níjọ́ tí Umaru sì padà rí tó dé mọ́sálásí tó bá wọn kálukú ń ké gbogbo ẹwà ń hóyè nínú mọ́sálásí bí ọjà eléyìí ò létò ẹtì ẹnìkan ṣáájú nù yí kẹ́yìn yòókù tẹ̀lé kó jẹ́ ìmáàmù ẹkójọ ọgbà tó rí wọn bẹ́ẹ̀ ìjọ́ kejì tó jáde tó rí wọn ní ni'matil bid'atu hadha àbí bídíà tó dá lélẹ́yìí ṣe bọ́ọ̀ náà máa ń pé bídíà ní ó ṣe pé bídíàtún hasana bídíàtún mahmuda ma bẹ́ lọ ní ìsìn ní haram bí wọ́n ṣe ń ṣe nìyẹn báwọn ni wọ́n ṣe ń ṣe ní haram tó yá pé asílù ẹ̀ bídíà ní tí wọ́n ṣe haraba bídíà tó sì pé kullu bídíàtín dọ́lálà tó máa gbọ́nlẹ̀ pé ní haram wọ́n máa ń parí Kùránì ní àwọn akẹ́kùrà wọ́n ṣáájú tó ní wọ́n múra báyìí tí ó máa ṣe kẹni bídí àkọlẹ̀ tó dálẹ̀ tó ṣe bá sì bẹ̀rẹ̀ kí ní innal hadiya hadiya Muhammadin wa kullu وشر الهدي محدثاتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في ajásí pé ó wọ̀ná torí istigraku ní kúlù tó rí yẹn ó sọ yàtọ̀ ó fi yàtọ̀ sí so ìyẹn àwọn àfá àwọn onísúfì àwọn gbógun tì wọ́n nìṣó ayà lọ sáré lọ ní